hello. ẹ̀yin wo lẹ ń gbálẹ̀ kò bí ẹni pé ẹ̀ ní géètì ńlé báyìí. àlọ́ máa ń bẹ ṣó fẹ́ sọ pé òdòwọ̀n ọmọ nílé mọ̀ ni. ẹ má bínú ẹ káàbọ̀ ẹ kú rìn ṣé dáadáa lẹ dé ẹ pẹ̀lẹ́ ṣọ́kọ̀ ò jẹ́po. hello ó máa tọ́jọ́ mẹ́ta bákan bákan. hello jẹ́ ká wọlé. ẹ farabalẹ̀ o ẹ máa wọlé o àmọ́ àlàyé tí bàbá ṣe fún mi ni wípé wọ́n sọ wípé ẹ máa jábọ̀ fẹ́mi tẹ bá ti jábọ̀ fẹ́mi tán lẹ máa tó ní àǹfààní láti wọlé. ká jábọ̀ fún wọn. bẹ́ẹ̀ ni èso mẹ́wàá tí bá mi pín lọ kó mo ti ta mẹ́sàn-án níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mo rẹ̀ ti sẹ́ndì owó yẹn sí wọn lákàntì ẹ̀yẹ kọ́tà ní kí n gbé wá náà sì lè tó gbé wá báyìí. gẹ́lẹ́ bí bàbá ṣe ṣàlàyé fún mi nìyẹn èso mẹ́wàá tó kó fún ẹ o ti ta mẹ́sàn-án o dẹ̀ ti ṣe kí ni o ti sẹ́ndì owó yẹn sí wọn lákàntì wọlé ọmọlúwàbí pẹ̀lẹ́. padà ọmọ ẹ kí ló ṣe bọ̀bọ̀ yìí náà ṣó fẹ́ gbé mi ṣubú ni kí ló máa ṣe ẹ lọ ṣé mi ní wọlé ni. ó yá jábọ̀ tiẹ̀ fèmí kó dẹ̀ ṣe kí ni o kó dẹ̀ wọlé lẹ́rọ̀ ló bá tán o. ẹ máa imagine idiot yìí ṣá ìwọ gate man lásán lórí property bàbá mi kẹ́mi wá máa jábọ̀ fún ẹ ṣó fẹ́ gbọ́ kò sí problem láì tí ẹ sílẹ̀ kó gbọ́n sìn èso mẹ́wàá tó kó fún mi o tí wọ́n ní kí n ta wọ́n ní ìta mẹ́sàn-án mo ti ta mẹ́sàn-án o kódà ìyá jẹ mí gbogbo àwọn tó wà lọ́mì àmì lọ́ra ẹyọ kan tó dẹ́kun mi ò lè wá kú sádíàdì mo ti jẹ́. pẹ̀lẹ́ o ebi nà ebi lende ebi ọmọ àmọ́ àlàyé tí bàbá ṣe fún mi ni wípé ohun gbogbo tó nílò láti jẹ àti láti mu gbogbo ẹ̀ ni wọ́n ti fi fún ẹ kó tó lọ. ṣé mo sọ pé wọn ò pèsè kan tó ṣé tí ń dùn ẹ ni a ní nǹkan tó fún mi ò tó mi ò yó wo bí mo ṣe ń kiri káàkiri mo tún ṣubú ẹsẹ̀ mi bó ṣé kí n wá kú ni èmi ti jẹ́ o jẹ́ kí n wọlé. tí ò bá ti ríṣẹ́ jẹ́ bàbá ti sọ wípé o ò wọ bíbà yìí o kò jẹ́ bó ṣe jẹ́ fún mi. Are you kidding me? Hello? Show me pé dáàdì mi ló wá fún wọn ní instruction. Ṣé bí ní kí n ti bẹ̀rẹ̀? Ilé bàbá mi láti dèwọ̀ fún mi láti rẹ̀. Ṣé ti wá tán báyìí nìyí? Ṣé àìlákàsí kan ló ń ba ayé mi jẹ́ lọ báyìí? Ṣáyé mi ò sì máa bàjẹ́ lọ báyìí? Mi ò kà kan sí rárá. Ọkàn mi dẹ̀ sọ o, ẹ̀mí mi dẹ̀ sọ fún mi pé kí n má ta kinní yìí láwìn o. Mo ta gbogbo ẹ̀ láwìn tán sí. Èyí owó mi ì ní lápò. Gbogbo bí tí mo tajà sí mi ìdábẹ́ mọ̀mọ́, ṣebí mi bá tiẹ̀ padà lọ máa sinwó. Àìgbọràn bà tèmi jẹ́ po. Mo dẹ̀ wá wẹ̀wò ọkàn mi sọ fún mi o. Mo fi ṣí pé bàbá mi ni màá explain. Ayé mi ti wá bàjẹ́. Ilé bàbá mi ti dèwọ̀ láti wọ̀ báyìí bó ní kí n ti bẹ̀rẹ̀ gbé sí ayé mi báyìí. Where should I pick it from? Ìlú gbogbo òwe tí mo kà. Tèmi má bá ní o. Abẹ́rẹ́ nǹkan báyìí ṣé bí bẹ́ẹ̀dì ló ranjú kalẹ̀ tó ń wò mí yìí ebi kú ló pa mí yìí kò dé sí nǹkan kan lápò mi tí mo lè fi rà nígbà tí ẹ̀rọ yọkan kíra pure water kan sí kí n fi jẹ́ bẹ́ẹ̀. ọ̀lẹ́bí ń pa ìwọ wá ní búrẹ́dì ọ̀sẹ̀ ń ronú ọ̀lẹ́ bọ́ọ̀bẹ̀ kan bú búrẹ́dì kan jẹ́. ọ̀lẹ́ mú búrẹ́dì ọkọ lọ pè mí lólè. wọ́n lè pè ọ́ lólè kan wò mí ìjọ àkẹ́rẹ́jù kan bá fẹ́ẹ́ ṣẹlẹ̀ báyìí ní mọ̀ kálẹ̀ pa ìjọ táwọn ẹlẹ́yẹ ọ̀run bá ti mojú wọlé wọ́n bẹ̀lẹ̀ yẹ ayé sọ̀rọ̀ wọ́n ní kó kálẹ̀ pa ntí mo wí dàṣẹ́ lónìí ó dègún ó yà lọ bẹ̀ kọ́ lọ mú búrẹ́dì kan jẹ́. ta ló mú wọn lè rí mi ṣé kí wọ́n gún sájú òdì ni wọ́n lè rí mi jọ ta ló mú.
àǹtí ẹ̀dẹ̀ mú búrẹ́dì ẹ̀ ní sanwó ni. Lára mi mú búrẹ́dì o. Kí lẹ̀ ń bá mi sọ? Mi mú búrẹ́dì yìí. Ó yá ẹ̀ tán báyìí. Mi mú búrẹ́dì yìí. Mo ní ká ẹ̀ tán báyìí. Ẹni sùn mi mú búrẹ́dì yìí. Màá káwọn ẹ̀ fi ẹ̀. Ẹni sùn mọ èmi kọ̀ọ̀kan. Aráàlú pé ẹgbà mi ó lè ní ẹ ó lè. Màmá. Mi mú búrẹ́dì yìí. Kí ló ṣe àgbẹ̀? Ó ṣe ọ̀rọ̀ lọ́tẹ̀ mi ni o. Wọ́n lè bí. Ẹ ti gbẹ́dì. Àmì mú búrẹ́dì o. Ọkọ mi sùn ọkọ ẹjọ́. Ẹ̀yin ti gbẹ́dì. Tó ẹ̀yin lẹ́nu olè tó dàbí wọ̀nyá mi. Kí ló fẹ́ ṣàlàyé? Ṣàlàyé kí ni? Ó lè ṣàlàyé. Ebi pa yín. Ẹ wá jalè. Tó ẹ̀yin lẹ́jọ́ máa gbé bẹ̀rẹ̀ láwọn àbí. Àbí kò jọ. Ẹ̀yin ti gbẹ́dì. Màá na yín jáde. Ó yẹ ṣàlàyé. Ẹ mọ sọ pé èmi ẹ mo ṣe a máa dáná sùn yìí a máa sọ táyà sí ẹ jáde lágbo lè ní ẹ wọlé kú wọlé kú. Ìyàwó ajá mi o. Ìgbà mo fẹ́ ṣe léyìí pé omi táyé mi wá dà. Gbogbo àwọn nǹkan tí mi kì í ṣe tẹ́lẹ̀ kan wá ṣe kò tẹ̀lé tèmi ń pa tó fẹ́ lù pa. Mo ń jalè kiri àdúgbò. Ìyá máa jẹ mí o. Naomi, pẹ̀lẹ́. Ìyá ti jẹ mí. I know. Ẹni ṣe rí ẹ̀kọ́ náà mi ò fẹ́ pa mí dájú mi. Naomi, sorry. But Naomi, ṣé o mọ̀ pé ìwọ ni mo nífẹ̀ẹ́ jù? Ìwọ ni àkọ́bí mi, gbogbo ohun tí mo ní pátápátá. Ìwọ náà ló ní Naomi. Ìsì, mo máa ń sọ fún ẹ several times pé máa tẹ̀lé instruction mi. Mo bí mo ṣe like ẹ tó. O kì í gbọ́ràn. Okay, mo rán ẹ níṣẹ́ kó o ta nǹkan kó o dẹ̀ mẹ́yẹ kan wá gbogbo tó ta o ta láwìn o jẹ́ èyí tó kò ṣe èyí tó wù ẹ́. Gbogbo nǹkan tí mo kó jọ náà ìwọ náà ló ní wà àwọn àbúrò ẹ̀ tán kéré sí ẹ̀ wọ́n tún gbọ́ràn jù ẹ lọ. Naomi gẹ́gẹ́ bí a ti kọ́ náà ọ̀rọ̀ bíbélì náà ni mo tẹ̀lé o wípé bàbá dáríjì wọn ló bí wọn kò mọ ohun tí wọ́n ṣe. Yorùbá dẹ̀ sọ pé tá a bá fọwọ́ ọ̀tún gbọmọdé wí a máa fi tó sì fà á mọ́ra. Èsì mo máa ń sọ fún ẹ wípé ẹ̀ṣẹ̀ ń dúró ikú sì ní èrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáàdì ló máa ń gbé ní eré o. Ó ní láti wà very careful bó ṣe kàwé tó àìnákàkún iná ni àìgbọràn ní gbogbo ìgbà wẹ́ mo ti kọ́lé gidi fún ẹ mo ti ra mọ́tò gidi fún ẹ mo ti pèsè àìgí sílẹ̀ fún ẹ jálọ sorry mo ti dáríjì ẹ jálọ. Naomi wọ́n ta lóhùn pàǹtọ́ ibi lè ń dé ni o ebi ní pa ọ́ olórí ìbú ni o àwẹ̀bọ́ ọ̀rọ̀ níwò ìwà tó jẹ́ pé ọ̀rọ̀ ń gẹ́gẹ́ láti yọ ọdún bọ́dún sẹ́ẹ̀dì sísọ àti ìjẹun má dà lóhùn o àwẹ̀ ti bá wẹ̀ lẹ́ o